Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ẹ bá mi parí òwe yìí. Tí tẹ́nàntì bá ti ń sọ fún láńlọ́ọ̀dù irú ọ̀dà tó máa fi kunlé ẹ̀, ẹ parí òwe náà. Kí ló máa ṣẹlẹ̀ sí tẹ́nàntì yẹn nígbà tí tẹ́nàntì bá ti ń sọ fún láńlọ́ọ̀dù irú ọ̀dà tó máa fi kunlé ẹ̀? Ẹ bá mi parí òwe yẹn. Yorùbáwùyí lórúkọ mi, àṣírí wọn padà tú. Ó tó kì í jẹ́ ti bàbá tọmọ ẹ̀ kó má máa làálàá. Aláyé ìlú adé ìbàrọ̀ kì í lù bàbá ọ̀la bọ̀dé. Kàkéré pàkéré wa gẹ́gẹ́ aláyọ̀ bẹ̀rẹ̀ mo rí ẹ kó tó dejò mo dá bẹ̀rẹ̀ o. Ẹ̀jẹ̀ wọn tú, àṣírí wọn padà tú. Àwọn ẹni òfò wọ́n bẹ̀rẹ̀ sí ní pín pósítà, wọ́n ní say no to Iru Ekun. Ọmọ Yorùbá tó bá ní ọpọlọ, ẹ wá wo àṣírí àwọn wèrè yìí. Àwọn kàrọ̀ gan ni àṣírí yín ò ní bò sẹ́, àṣírí yín ò ní bò. Gbogbo ọmọ Yorùbá tó bá ní ọpọlọ, màá gbé yín tìràbàyè. À lọlẹ̀ Haúsá lórí ètò yìí. Ẹ lọ wo bí àwọn Haúsá ti ń lé wọn. Àwọn Haúsá ti jí lójú oorun, wọ́n ní kí wọ́n fi ilẹ̀ àwọn sílẹ̀. Kò tí ì yé yín, mi ò bóyá tí ì gbọ́ mi yé. Àwọn Haúsá ti ní kí wọ́n kúrò lórí ilẹ̀ àwọn. Àwọn Haúsá ti ń lé wọn wá wó wà. Àwọn Haúsá ní àwọn fẹ́ regional government. Wọ́n láwọn àti àwọn Fúlàní, wọ́n láwọn ò kì í ṣe family, wọ́n láwọn ò kì í ṣe bí, wọ́n ní kó kúrò lórí ilẹ̀ àwọn. Wọ́n ti wá rí àwọn Yorùbá Muslim bí gullible people wípé àwọn àgbáàrin wọn wọlé dey play. Tábà ń kó lọ́dọ̀ àwọn Haúsá, màá gbé yín lọ sí ọ̀dọ̀ Ṣèkáù. Ìyẹn fún ẹ̀yin ọmọ Yorùbá tó ti ń ṣètìláàmù. Màá gbé yín lọ sí ọ̀dọ̀ Ṣèkáù. Wípé tó gùn yẹn bá dé, ẹ̀yin fún ara ẹni kọ́kọ́ máa fàtù lóhùn. Ẹ̀yin náà kọ́kọ́ máa bẹ́ orí yín sọnù, orí yín fẹ́gbẹ́, orí yín lọ nìyẹn. Ṣé wá lẹ́yìn Mùsùlùmí, ẹ̀yin ọmọ Fúlàní tẹ́ ẹ sọ pé say no to Iru Ekun? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò dìjà. Ẹ ní available mọ́tò tó ń lọ Sókótó, tó ń lọ Màdúgùrí, kódà tó yẹ pé tó lọ sí Sambisa, ẹ mú kẹ́ máa lọ. Olórí ibú yín, ẹ gbé Gúnmi wá sílẹ̀ Yorùbá. Inú yín dùn pé Gúnmi wá lẹ̀ Yorùbá. Lẹ́yìn tí Gúnmi wá sílẹ̀ Yorùbá, nípànìyàn wá skyrocket nílẹ̀ Yorùbá. Ìgbà yẹn ni wọ́n gbé orí Mr. Michael Oyedokun. Abẹ́rẹ́ bóyá ti gbàgbé ni, a gbàgbé. Ìdè ìyẹn ní Iru Ekun wá bọ́ta. Iru Ekun wá ní ó tì o, kò ń ṣe ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀ wá lọlẹ̀ fẹ́ù. A gbọ́ pànìyàn mọ́, a gbọ́ jínigbé mọ́. Wọ́n ní say no to Iru Ekun dey play. Ẹ mú mọ́tò, ẹ máa lọ Sambisa. Tẹ́nàntì ò lè sọ fún láńlọ́ọ̀dù ọ̀dà tó máa fi kunlé ẹ̀. Ọmọ Yorùbá, ẹ káàbọ̀ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ kú dédé àsìkò yìí. According to the time show yìí bàbá yín, Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Àwọn tèmi máa ń pè mí ní Ṣàngówùyí, Ògúnwùyí, Èṣùwùyí, Lákàyéwùyí, Ọ̀ṣunwùyí, gbogbo orúmọlẹ̀ wùyí, Ọ̀ṣọ́ọ̀ṣìwùyí, àwọn ọba wùyí, anything tó bá ti jẹ́ àṣà ilẹ̀ Yorùbá lórí ètò Yorùbá kárí ìfẹ́ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ ló wùyí lọ́dọ̀ ìgbà ayé làgbé àgbẹ̀. Ẹ káàbọ̀. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ kú dédé àsìkò. Ẹ tó bá wà lórí TikTok tẹ́ wò pé fẹ́ wo àwọn fídíò tá fẹ́ show, tá máa analyze, tó máa fi yí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sì wà nínú ìsìláàmù. Bóyá kẹ́ defend ilẹ̀ yín àbí kẹ́ defend Saudi. Bóyá kí wọ́n bẹ́ orí fẹ́ gbéwú kẹ́ kú dànù. Torí ẹ̀ ń ṣe ìsìláàmù tí wọ́n ń polongo. Yorùbá, kì í ṣe ìsìláàmù tí wọ́n ń polówó, infidel nìyí o. Tí ẹ bá mọ̀, ṣe lórí Facebook, ẹ tó bá wà lórí íńtánẹ́ẹ̀tì, tó bá wà ní abroad,
tẹ́ bá sì wò mí lórí Facebook ẹ ń ṣeré ni ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí náà lórúkọ mi bẹ̀ ẹ wà lórí TikTok yẹn ṣì wá ń dé ẹ pẹ́ ìjẹta àlè lọ sórí TikTok àná náà mi ò bí a lọ sí TikTok lánàá èní gọta wà á bẹ̀rẹ̀ sí anytime from any moment from now ó lè ní fẹ́ gbéwú everybody go and subscribe to YouTube channel Yorùbáwùyí ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí wo kí ni ẹ̀ka rẹ̀ kásẹ̀ ẹ̀ka lẹ́kùn dédé àsìkò according to the time tíṣó yìí bá bá yín wọ́n ní ìwé wọ́n láwọn ò fẹ́ wẹ̀ ẹ̀kùn ẹ ká kọ́ lọ play ìwé ẹ̀kùn náà kọ́ ṣe eré náà lórí ìwé ẹ̀kùn. Then tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tẹlifù. ẹ jọ ẹ bá mi ṣá àwọn ọmọlúàbí látẹ̀wọ̀ ẹ má bọ̀ lórí TikTok ẹ lórí YouTube Yorùbáwùyí náà ló kọ mi lórí YouTube Yorùbáwùyí ó kọ tẹ fi ń wò mí lórí TikTok yẹn kí èèyàn kan sọ pé òun ò fẹ́ rú ẹkùn ọjà Òyìngbò kò mọ̀ pé nìkan ò wá o ọjà Òyìngbò kò mọ̀ pé nìkan ẹ wà àwọn ọmọ ẹ fẹ́ rú ẹkùn àwọn oníkẹfẹ́ àwa gan ò fẹ́ yín àfẹ́ yín nínú ìwé ẹkùn ẹ mú nẹ́ẹ̀sì àdélébù ká àbẹ́ nẹ́ẹ̀sì àdélébù ẹ wọkọ̀ dọ̀gọ̀ ẹ máa lọ Sambisa ẹ wá fídíò yìí fún fídíò ẹ ó wà lórí YouTube mo ti jùlẹ̀ láàárọ̀ yìí máa kọ́kọ́ play DMB ẹ wèrò ẹ bá mi ṣá ọmọ aládìkún látẹ̀wọ́ ẹ bá mi ṣá Àdìsá látẹ̀wọ́ ẹ bá mi ṣá Májàsọ́lá látẹ̀wọ́ àtẹ̀wọ́ kò ní àrò. Then tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fún wa ẹ̀ta bá yẹn ní kọ̀mánàntì máa sọ fún yín. ẹ dẹ̀ gbọ́dọ̀ ní discipline kì í ṣe pé káàkiri máa ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti tẹ́lẹ̀ mi mo ti ní ID card federal government máa yan àwọn tó máa wá ṣe fún wa wá wọ́n tẹ́lẹ̀ gómìnà sọ̀fin tó máa kó wa sí wọ́n sì tún nìyẹn tó bá ti ń parí tẹ́lẹ̀ yẹn ní local government wọ́n mọ̀ fún kálukú ní ID card díẹ̀ gómìnà ọdẹ ẹ̀sìn tó fún wa wọ́n fún wa ní báyìí wọ́n dẹ̀ mọ̀ sọ tó máa fún wa lóṣooṣù tó máa fi support wa tọ́ra níyàwó alọ́mọ. ọmọ wa ní kákọjá pé torí bá ti ní àdìgàdì rẹ kò jọba fún wa láwọn ọmọ gbàyàwó yàwó ká mọ lọ dàdúgbò rú. torí pé ìkẹta dálẹ̀ yìí dábà ṣe dáadáa àwọn civil defence nínú ọjà náà tó máa ń ṣe tẹ́lẹ̀ gúgúrú defence la máa ń pè wọ́n gbogbo àtọ́ ṣe dáadáa tó máa tó ń ṣe. wọ́n bí láì federal wọ́n ti wá gbogbo Nàìjíríà ń ṣe tábà ṣe dáadáa àti ní àwọn ọmọ ní dẹ́ta àníwọ̀lẹ́dó àwọn tí orí omi gbogbo náà wà ń bíbà. ọmọ Yorùbá mo kí yín ẹjọ báwo ni ní í ṣe rí pẹ̀lú nǹkan tẹ́ ẹ wò yìí ẹ wo èrò tí wọ́n di full video ó wà lórí YouTube Yorùbáwùyí lẹ́ni náà mo jùlẹ̀ èdè ní 26 of August 2026 ẹ lọ wo full video bẹ́ẹ̀ àti òkè àti ilẹ̀ àtòrí bíríìjì àwọn èèyàn kàn ń darapọ̀ mọ́rù ẹkùn lọ́tún lọ́sì ni àṣírí wọn ti tú o ẹnìkan tó bá pẹ́ kábèrè pé ta ni inú ẹ̀ dùn jù lẹ́nu mo wà lára àwọn tí inú ẹ̀ dùn jù ní èní 26 of August ìgbà tó lóye dé tí gbogbo wọn lọ ń kọ́ lóye ní tẹ́ǹsẹ̀ǹdì ẹ̀ sí mi Yorùbáwùyí wo àfa kúlíkúlí ó ti lọ kẹ́lẹ́yè àfa àdàkáṣègbè àtọ́bìnrin àtọkùnrin wọn ǹjẹ́ rí kí n gbé sórí péjì mi ǹjẹ́ rí kí n gbé sórí péjì Yorùbáwùyí pé àfa àsùlàmọ́nà ànàgbẹ́nà gángan àlìkúlíkúlí àdìdẹ́ńkúà àdìsúwìtì ó ti lọ kẹ́lẹ́yè Sunday Igboho ẹ rí kí n gbé sórí péjì mi èmi mọ̀ wọn dáadáa mo mọ̀ wọn gidi mo mọ̀ wọn ju bí wọ́n ṣe ń jẹ́ lọ tó bá ìgbín tẹnumọ́gi ògùn ni wọ́n ti tẹnumọ́ ilẹ̀ Yorùbá wọ́n rẹ́dí àti gùn ọmọ Yorùbá ṣe rẹ́dí àti filẹ̀ Yorùbá lẹ̀ fún wọn abẹ́ rẹ́dí àti fèsì wọn ibi tá a wà yìí dàka fèsì wọn ọ̀ka filẹ̀ Yorùbá lẹ̀ fún wọn àwọn Haúsá ti ń lé wọn màá gbé fídíò yẹn wá màá wá play fídíò Ṣèkáù ìmáàmù ni Ṣèkáù tẹ́lẹ̀ kó tó di olórí agbésùmọ̀mí worldwide ìmáàmù tó ń kírun fún àwọn èèyàn ní mọ́ṣáláṣí ní Ṣèkáù lẹ́yìn ìgbà yẹn ní mọ́ṣáláṣí Ṣèkáù máa píríṣì bí àwọn wèrè ilẹ̀ Yorùbá àwọn àáfàá àwọn ẹgbẹ̀rún kan lè bá ṣe ń píríṣì nísìn
bẹ́ẹ̀ ni ṣèkáwù ṣe máa ń preach bẹ́ẹ̀ àwọn nílẹ̀ yìí o wọ́n yàn àwọn mùsùlùmí jẹ ni wọ́n yàn àwọn kìrìsìtẹ́nì jẹ ni wọ́n yàn ọgbà jẹ ni wọ́n yàn àwọn jẹ ni ìmáàmù ni màá ṣò fídíò ẹ̀ fún yín nígbà tí ó wá kó àwọn ọmọ ilẹ̀ haúsá tó wá kó wọn bọ̀dé wọn náà ní alẹ́kùnrin alẹ́kùngbẹ́gbẹ́ alẹ́gbẹ́gbẹ́ muhammadu gbẹ́ngbẹ́lẹ́ muhammadu gbẹ́ngbẹ́lẹ́ ó fi muhammadu tàn wọ́n ó gba ilẹ̀ wọn lọ́wọ́ wọn màá ṣò fídíò ẹ̀ fún yín lẹ́yìn tó gba gbogbo ẹ̀ tán lẹ́ni ìsìn àti mùsùlùmí wọn àti kírísítẹ́nì wọn wọ́n ń sanwó jísíà fún ṣèkáù owó ẹ̀mí owó kọ́ lè bá gbé ayé owó kọ́ lè bá lọ sí oko kọ́ má jí wọn gbé ó tún wá kírun tó ń jọ léyà last year ó tún wá pa èèyàn 14 wọ́n ní kí ló dé ó ló ń pa wọ́n for fun so ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin náà kọ́kọ́ máa pa kò tí clear sí ẹ̀yin gangan ní target wọ́n á pa yín bí ẹran súná because ẹ̀yin ò kí ń ṣe ara wọn ìsìláàmù tẹ́yin ò bóyá ẹ̀yin gbà yẹn kò ṣe irú ìsìláàmù táwọn fẹ́ ilẹ̀ làwọn fẹ́ ìsìláàmù lẹ́yìn fẹ́ ẹ ká kọ́kọ́ lọ sí ilẹ̀ haúsá náà ẹ ká kọ́kọ́ lọ sí ilẹ̀ haúsá kọ́kọ́ lọ sọ́dọ̀ ṣèkáù ẹ ká kọ́kọ́ lọ sí ilẹ̀ no ok ká tó lọ sí ilẹ̀ ok jẹ́ kí ọkọ̀ pílọ̀ ká lọ sí ilẹ̀ haúsá náà fídíò pọ̀ mi. John is facing challenges. The issue of insecurity, the issue of Almajiri school, which was failed to address by our leaders till today or till tomorrow. Why? Because most of the victims of Almajiri school are Hausa children. And actually the leaders who are representing the region are Fulani by origin. God bless you. Ẹgbọ́n kan tó sọ ń bẹ̀ mo fẹ́ sáré analyse ṣé kí n máa sọ kí n máa play ẹ̀ kí n máa analyse ẹ̀ fún yín àbí kí n play ẹ̀ tán ṣé kí n máa play ẹ̀ kí n máa gé ní wẹ́wẹ́wẹ́ fún yín àbí kí n play ẹ̀ tán èwo lẹ fẹ́ bẹ̀ please ṣé kí n máa play ẹ̀ kí n máa analyse ẹ̀ Yorùbáwùyí lórúkọ mi ẹ mọ̀ pé ètò tèmi yàtọ̀ it's not about pay and listen sí ètò it is about ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ kí ló mú jáde ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ níbi ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ oníṣòwò tèmi dálé lórí kì í ṣe ọ̀rọ̀ pé akọ̀ǹwòṣò it's not about pé akọ̀ǹwòṣò okay kí n máa analyse ẹ̀ so ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ kẹ́lẹ́ bá a gbọ́ dáadáa ẹ wà pẹ̀lú mi ẹ bá ṣe wá ń wo show yìí ẹ máa bá wa tẹ thumb up lórí ẹ̀ ẹ máa bá wa like ètò yìí ẹ máa bá wa share fídíò yìí ẹ máa bá wa kọ kọ́mẹ̀ntì kó pọ̀ because a máa tú àṣírí wọn mo fẹ́ sáré gbé kinní kan wa màá gbé máa yí bọ́ọ̀lẹ̀ màá sáré pò kinní kan ẹ wo tí wọ́n sọ mò ń bọ̀ níbi fídíò tí mò ń play yẹn màá play ẹ̀ tán fún yín o ẹ wo tí wọ́n sọ ẹnì yẹn ní òun jẹ́ Yorùbá kí ló pera ẹ̀ Renaissance àbí kí ló pera ẹ̀ ní ògbẹ́ English ó ní orúkọ òun jẹ́ Adébáyọ̀ Victor àwọn propaganda tí wọ́n máa ń lò nìyẹn ó ní Yorùbá lòun dúró fún ó lórúkọ òun jẹ́ Adébáyọ̀ Victor now only I believe now is the perfect moment for both Christians and Muslims in Yoruba land to discuss the Iru Ekun Sunday Igboho situation. Iru Ekun is a terrorist organization backed by Ìṣẹ̀ṣe bandits, and there is to eliminate all Christians and Muslims in Yoruba land. Now, ẹ̀yin Christian tẹ́ wà lórí ètò yìí, ṣé ẹ bá mi kọ sí comment section. Ṣé Iru Ekun lẹ fẹ́ tẹ̀lé àbí àwọn mùsùlùmí ànábì ní apá? No, mo ń bèrè lọ́wọ́ yín ni o. Ẹ ti rí propaganda yẹn, wọ́n ń pe àwọn kírísítẹ́nì mọ́ra nísìn. Wọ́n ní káwọn kírísítẹ́nì máa bọ̀, káwọn ọjọ́ pawọ́pọ̀ jọ bá Iru Ekun jà. Àwọn kírísítẹ́nì tí wọ́n ti sọ fún wa wípé Jésù jí àgbàdo. Wọ́n rántí o pé 30 years ni wọ́n celebrate 30 years tí wọ́n fi bà Christianity jẹ́. Wọ́n ní Jésù jí àgbàdo, wọ́n ní Jésù jalè, wọ́n ní Mẹ́ríàmù ìyá Jésù wọ́n láṣẹ́wó ló ṣe, wọ́n lọ gbóyún wá láti ibìkan ni. Ẹ̀yin Kírísítẹ́nì tẹ́ wà lórí ètò yìí, ṣé ẹ ti rẹ́dí àti fọ́lọ́ àwọn ọmọ kàró gan ni?
Abẹ́rẹ́, we want Iru Ekun. God bless you. Every Christian, ẹ bá wa kọ comment sí comment section. Ṣé Iru Ekun lẹ fẹ́? Àbí àwọn ọmọ kàwọn gan ni? Wọ́n ní kẹ́yìn Christian kẹ́ máa bọ̀. Kẹjọ pawọ́pọ̀ lérò Ekun lórí. Ojú ti là. Iru Ekun lẹ fẹ́? Àwọn Christian ti yára ẹgbà mi. Àwọn Christian ti bínú. Ẹ̀yin Christian ẹ má bínú. Àwọn brother ní Ìsìlámù ni. Àwọn Christian ní Ìsìlámù ni. Fáwọn sísá. Ẹ̀yin Christian, àwọn ọba tí wọ́n ń gbé káàkiri. Ìgbà tí Iru Ekun dé sí, àgbà pé wọ́n gbé bàtàn kan mọ́ o. Mr. Michael Oyedokun tí wọ́n bẹ́ orí ẹ̀ ní Ọ̀yọ́, l'Ógbómọ̀ṣọ́, pásítọ̀ ni o. Tíṣà tí wọ́n gé lórí, díkìnì ni o. Deborah tí wọ́n pa, in the name of Ìsìlámù, Kírísítẹ́nì ni o. Màmá Felicia tí wọ́n dáná sun àtàwọn ọmọ ẹ̀, Kírísítẹ́nì ni o. Ẹjọ́ yìí Kírísítẹ́nì ẹ mú kan. Tí ànábì ní kẹ́ ẹ padà fẹ́ mú ni àbí Iru Ekun? Ẹjọ́ ẹ mú kan. Ṣé ẹ máa mú Iru Ekun àbí ẹ máa mú bí wọ́n ṣe lẹ Deborah ló kò pa, kí wọ́n lẹ̀ yín ló kò pa bẹ́ẹ̀? Ẹ ṣáà ń gba ànábì ní apá ni, ẹ̀sìn wa ní apá ni, ànábì ní apá ni, ẹ̀sìn wa ní apá ni, ànábì ní apá ni. Àwọn Christian ti yarí. Ẹlòmíì gan kọ kọ́mẹ́ǹtì mẹ́rin. Mo ti rí ẹnìkan tó ti kọ kọ́mẹ́ǹtì mẹ́rin. Iru Ekun la fẹ́ o, Iru Ekun la fẹ́ o. Tọ́ àti gbọ́n. Ayé ìgbà tẹ́ ń fi ẹ̀sìn dálẹ̀ Yorùbá rú, ó ti kọjá. Wọ́n ní Iru Ekun làwọn fẹ́. Ìyá, ó yẹ ẹyẹ kí n sáré play fídíò kan fún yín. Ẹ̀yin Christian, àwọn Christian máa ti wá bínú tán máa wá dárò. Ẹ̀yin Christian ní ẹ̀dẹ̀ ẹ jọ̀ọ́. Iru Ekun lẹ fẹ́ jọ̀ọ́. Ẹbí àwọn Christian wà lélẹ̀ báyìí torí Ọlọ́run. Ẹ̀yin Christian mo ń bá wọn bẹ̀bẹ̀ jọ̀ọ́. Ẹ tẹ̀lé wọn. Ẹ tẹ̀lé wọn kọ́ daṣọ bò yín lórí. Ẹ tẹ̀lé wọn kọ́ sọ yín dá Afghanistan. Ẹ tẹ̀lé wọn. Kọ́ ṣe yín bá ṣe ń ṣe ní Afghanistan. Káwọn Taliban ya wọlé kọ́ máa dó yín kọ́ máa ṣe fídíò ẹ̀ síta. Kọ́ máa ní obìnrin ò gbọ́dọ̀ rìn níta. Obìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ níta. Obìnrin ò gbọ́dọ̀ ṣetá. Obìnrin ò gbọ́dọ̀ ní dókítà. Obìnrin ò gbọ́dọ̀ ṣe kíní kan. Ẹ gbọ́dọ̀ lo fóònù. Ẹ tẹ̀lé wọn. Iru Ekun lẹ wá fẹ́. Ó máa wá ga. Àwọn Kírísítẹ́nì yarí o. Ẹ máa gbà mí lọ́wọ́ àwọn Kírísítẹ́nì. Ọmọ àyàwó mà ní Iru Ekun làwọn fẹ́. Now, ẹ ká kọ́kọ́ lọ sílẹ̀ Haúsá. Kẹ́ lè mọ̀ wípé ayé wọn ti bàjẹ́. Ọlọ́run ti mú wọn. Ibi tí wọ́n máa sọ ẹrù wọn kà. Ibẹ̀ ni wọ́n ń wá. Ilẹ̀ Haúsá, Ìjàkadì Haúsá. So it was not even clear or to notice what the house. Àwọn ọmọ Haúsá ni o. Wọ́n ti kúrò Sunday Igboho sọ pé àwọn ní ìwé, wọ́n ti ní Iru Ekun ní àwọn Delta, àwọn Kogi, gbogbo wọn ti darapọ̀ mọ́ South West. Wọ́n ní Iru Ekun làwọn fẹ́. So àwọn minority wọ́n wá lọ ń ṣe post àwọn láwọn ò fẹ́ Iru Ekun. Ta ló mọ̀ yálà yà wọn? Ta ló mọ̀ yálà yà wọn? Ẹ jẹ́ a gbọ́ àwọn ọmọ Haúsá ti ń lé wọn. So gbogbo intention wọn ní nísìnyí ni pé Yorùbá sì wà gọ́líbù pẹ̀lú ẹ̀sìn Ìsìlámù. Yorùbá sì wà gọ́líbù náà fẹ́ lò ó. Ṣáàṣì wà gọ́líbù ṣá. Iru Ekun lẹ́fẹ́. Iru Ekun or nothing. Bàbá wa yìí ti ẹ̀ yarí. Wọ́n ní Iru Ekun àwọn fẹ́ or nothing. Ẹ ká gbọ́ lẹ́nu àwọn Haúsá. Àwọn Haúsá yarí. Our region is facing challenges. The issue of insecurity, the issue of Almajiri school, which was failed to address by our leaders till today or till tomorrow. Why? Because most of the victims of Almajiri school are Hausa children. And actually the leaders who are representing the region are Fulani by origin. Okay. Ọ̀rọ̀ tí Haúsá yìí sọ, gbọ́ alágbọ́, fọwọ́ tàbá tó bá yé. Ó ní issue of Almajiri schools ní ilẹ̀ Haúsá. Àwọn ọmọ wọn ni wọ́n lọ sílé kéwú àwọn ọmọ Haúsá. Ta ló ní ilẹ̀ Haúsá nínú Fúlàní àti Haúsá? Nígbà táwa kékeré ilẹ̀ Haúsá la máa ń gbọ́. Àwọn ọmọ Haúsá wọ́n lọ sí Almajiri school.
Magaranta wọ́n lọ ń ka kéwú. Àwọn ọmọ Fúlàní wọ́n ń lọ sí school lókè òkun. Wọ́n ń dé, wọ́n wá ń di ministers, wọ́n wá ń di president, wọ́n wá ń di governors. Ó fẹ́ bèrè pé báwo nìyẹn ṣe kan ilẹ̀ Yorùbá. The same tactics ni wọ́n gbé wá sílẹ̀ Yorùbá. Gbogbo ìmáàmù tó wà nílẹ̀ Yorùbá pátápátá 70% wọn Fúlàní ni. Àwọn tí wọ́n lọ ń gbowó lọ́wọ́ Saudi, tí Saudi ń fìnánsì, Fúlàní ni. Àwọn àfáà ilẹ̀ Yorùbá wọ́n ti kọ́ńkà wọn, wọ́n ti lò wọn, wọ́n ti gbé wọn sí ọ̀lẹ low level. Wọ́n yí iná gáàsì wọn lọlẹ̀. Iná gáàsì àwọn ọmọ Yorùbá, àwọn àfáà ilẹ̀ Yorùbá, ọmọ àfáà lè ní. A dẹ̀ rí àwọn àfáà, bàbá tèmi ṣe àfáà. Ó dẹ̀ tún wá, ó tún ní mọ́tò tó tún fi ṣe taxi, ó tún ra mọ́tò taxi fáwọn èèyàn. Ẹ wo àwọn tí wọ́n ń da ẹpọ̀n jàbàlà jábàlà, ẹpọ̀n pàǹpàǹpà, ẹpọ̀n wọ̀nàwọ̀nà sórí íńtánẹ́ẹ̀tì lénìí. Ẹ bi wọ́n iṣẹ́ wo ni wọ́n ń ṣe, wọn ò ṣiṣẹ́. Wọ́n á lọ Saudi, wọ́n á lọ gba owó, wọ́n náà fẹ́ kọ́ mọ́ṣáláṣí 5,000 fún yín. Wọ́n á mọ́wó yẹn máa fi finance àwọn tẹ́rọ́rìsì nílẹ̀ Yorùbá. Wọ́n á ní kó máa jí yín gbé. Wọ́n fa kéèsì kan ní bí ọdún 4 sẹ́yìn. Where is owó mọ́ṣáláṣí? Tí wọ́n tira wọn mọ́lé. Àwọn tó ní ká wá ìsìlámù ni ẹ ṣe, ẹ bèrè lọ́wọ́ wọn. Ṣé Súfì àti Alùsúnà ń ṣe? Ṣé Alùsúnà àti Alì Àmọ̀là ń ṣe? Alì Àmọ̀là àti Alì Kúdíkúdí ṣé wọ́n ń ṣe? Èwo mélòó nínú wọn ni ò tí ì ṣẹ̀wọ̀n? Ṣẹlẹ́bọ ló ń tì wọ́n mọ́lé. Mo ń bèrè lọ́wọ́ yín ni. Ṣé Kírísítẹ́nì ló rán wọn lọ sẹ́wọ̀n? Mélòó nínú wọn ni ò tí ì ṣẹ̀wọ̀n? Àwọn fúnra wọn ni wọ́n ń tira wọn mọ́lé. Alì kúlíkúlí, Alì ìdóńkúà. Àwọn tí wọn ò gbà fúnra wọn, àwọn tó pé supremacy ti bà ayé wọn jẹ́, ẹ̀sìn tó yẹ pé supremacy ni wọ́n ń jà fún. Tó bá wọlé Yorùbá tán, wọ́n ti supremacy pa anybody. Because wọn ò fẹ́ kí anybody. Wọn ò lè kírun lẹ́yìn ẹ̀yin ìmáàmù Yorùbá náà. Ṣé lè kírun lẹ́yìn yín ni? Wọn ò lè kírun lẹ́yìn yín. Wọn ò lè kírun lẹ́yìn ẹ̀yin ìmáàmù Yorùbá. Tẹ́ ẹ̀ bá dẹ̀ wá gbàgbé ní gbogbo last year tí wọ́n ń jà, ìkọ́nu wọn bọ́ta, ó dárúkọ àáfàá kan, tẹ́ bá mọ orúkọ bá mi kọ sí comment section. Ó ní tó máa bìrè kó sọ̀rọ̀. Ó ní ṣàṣà ní ọba ilẹ̀ Yorùbá tí àáfàá yẹn ò tí ì dóyàwó ẹ̀. Èmi kọ́ ni mo sọ ẹ ṣáà rí lórí íńtánẹ́ẹ̀tì. Ó ní ṣàṣà ní ọba ilẹ̀ Yorùbá tí àáfàá yẹn ò tí ì dó ìyàwó ẹ̀. Wọ́n ní wọ́n máa ń rún àwọn olórí àwọn ọba wa máàfin ni. Bẹ̀tí bá wá sí pé wọ́n lo oògùn àbí wọ́n lo oògùn Fúlàní. Torí rí ẹni yẹn kí n dijú báyìí kò gbọdọ̀ gorí mi. Kí n dijú kò gbọdọ̀ gorí mi. Tó bá gorí mi máa lajú. Níbo? Torí mo fẹ́ worú pọ́ngán tó wà lábẹ́. God bless you. Àwọn tèmi ti ń jáde sí lórí YouTube. Ọ̀rọ̀ yìí ò bò. Ẹ̀yin ọba wa, wọ́n ní wọ́n ń dé àwọn olórí yín máàfin. Fídíò yẹn wà lọ́wọ́ wa, tọ́jú ẹ̀ ní. Ọpọlọ tó máa lò fún àwọn èèyàn wa nìyẹn. Wọ́n máa wà árín àwọn bàbá wa. Wọ́n máa bá àwọn bàbá wa ṣe. Wọ́n máa wá dún àwọn olórí. Àwọn ọmọ tó lórí bá wá ń bí. Ọmọ kí lọmọ yẹn máa yà? Ọmọ kí ni ọmọ tó máa yà? Wọ́n ẹnìyẹn wá ẹnìkan sórí péjì mi jọ kan, ó ní kinní kan biological kinní kan mi ìrántí òyìnbó tí wọ́n sọ wípé wọ́n mísì ẹ̀jẹ̀ wa ni. Táwọn ọmọ yẹn bá wá dàgbà, wọ́n wá ya olórí burúkú sáàfin. Àwọn ọmọ wọn sọ pé ẹ wú ààfin, ẹ pàṣẹ ṣeré, wọ́n ní gbogbo ẹ̀yin ọba wẹ́jẹ́ lọ ṣe DNA test fáwọn ọmọ yín. Wọ́n náà ti fẹ́ẹ̀ dún àwọn ìyàwó yín pa o. Èmi kúkọ ni mo sọ. Wọ́n ní wọ́n ti fẹ́ẹ̀ dún àwọn ìyàwó yín pa. Ẹ̀yin ọba ẹ lọ ṣe DNA test fún àwọn ọmọ yín o. Àwọn tí wọ́n ń dó ìyàwó ọba, ìyàwó aráàlú kan kí náà máa ṣe? Àwọn gangan ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ fúnra ni. Ẹ rí wípé bí wọ́n ṣe ń sọ àwọn ọmọ àwọn eléyìí dàrí mọ́ ń jìrì. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kíyà máa jẹ àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Àwọn lọ ń gbowó lọ́wọ́ Saudi, bó ṣe ń lọ UK ni wọ́n ń lọ Amẹ́ríkà, bó ṣe ń lọ sí Amẹ́ríkà ni wọ́n ń lọ UK, bó ṣe ká àwọn ọmọ wọn ò kàwé nílẹ̀ Yorùbá, wọ́n kó àwọn ọmọ wọn lọ sí UK lọ kàwé. Wọ́n dẹ̀ sọ fún yín pé kéwú ni ẹjẹ́ ké ìwé òòtà mọ́ ẹjẹ́ kọ́mọ
kọmọ ní ó kéwú ní ìwé ò tá mọ́ ẹ jẹ́ kọmọ ní kéwú àwọn wà ní UK tó ń kéwú o Yorùbá ẹ jí lójú oorun Haúsá ti yarí tẹ́lifíṣàn bá ti lé wọn ẹ bá tún lé wọn kọ́ máa lọ Sambisa ẹ máa lọ Sambisa lẹ máa kó lọ gbẹ̀yìn sọ̀rọ̀ bàbá yìí. So it was not even clear or to notice what the Hausa people, what is their grievances, what is their pain regard to Almajiri system education, which was ingrained in our people's mind through brainwash. Because Almajiri school was the system that if you study here, it will benefit you in the hereafter. Ẹ jọ̀ọ́, ẹ bá mi tẹ tó ń pọ̀ lórí show. Tẹ́ bá acknowledge iṣẹ́ tí mò ń ṣe. Tẹ́ bá acknowledge iṣẹ́ tí mò ń ṣe. Ẹ gbọ́ tó bá Hausa yìí sọ. Ó ní wọ́n brainwash àwọn family àwọn táwọn jẹ́ àwọn Hausa. Wọ́n sọ fún àwọn ọmọ àwọn pé ẹ máa kéwú nítorí pé ẹ fẹ́ lọ sádùjọ náà. Ẹ máa lọ dúró 72 virgins. Àwọn ọlọ́mọdé bọ́ọ̀mù wọn ṣe máa dúró lèǹtẹ̀ ni. Àwọn iná máa ní ọyàn wọn ní ọmú tó rọ́mú làwọn àánú àwọn tí wáyé ti dọ́mú àwọn tó máa ní ọyàn lóyè wọn máa dúró lèǹtẹ̀ ẹlòmíì gbogbo tó ṣe láyé ẹ̀ tó máa ń imagine ni bí àwọn 72 virgins yẹn ṣe máa rí 72 virgins yẹn àwọn àmọ̀ bóyá àlàmà ẹ̀ṣẹ̀ dáwọn yẹn ni o torí mi ò bá fẹ́ jìn wà láyé ta wà yìí mọ́ bóyá àlàmà fi ọjọ́ ìdájọ́ kalẹ̀ fún àwọn mùsùlùmí àwọn lọ dá 72 virgins yẹn kọ̀ọ̀kan ẹjọ bá fẹ́ sin àwọn mùsùlùmí ẹ bá wá sí Ògìdìgà alọmọ pankoroyè ṣànpọ̀nṣàn oríṣiríṣi àwọn àdìmọ́ni tó le ẹ máa bá wa sí wọn ẹ bá bá sí mọ́ wọn o. This is the way they brainwash the Hausa people that if you study here you will gain it in hereafter. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n wà ní Ìlọrin tí wọ́n jẹ́ Fúlàní àwọn ọmọ wọn ní masters ẹ lọ wo gbàgbọ́ gbalẹ̀ Haúsá lẹ́nìí àwọn wọn ní masters ẹ lọ wo wọ́n rí owó wọ́n rówó àwọn ọmọ wọn lọ kàwé nílùú òyìnbó 70% àwọn ọmọ wọn ló wà ní United Nations bíbí any Nigeria house any embassy ní the whole world tẹ́ ẹ bá dé àwọn Fúlàní náà ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹni pé ṣáwọn Fúlàní tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣe kéwú náà kàdé bẹ̀ ẹ má gbà fún wọn o Yorùbá ẹ jí o ẹ má gbà fún wọn o ẹ jí lójú oorun yín Yorùbá wake up Iru Ekun for life Iru Ekun for life ẹ jí lójú oorun yín wọ́n fẹ́ pa yín lẹ́nu mọ́ ni wọ́n fẹ́ pa yín lẹ́nu mọ́ ni sọ̀rọ̀ ọmọ Haúsá. But Western education can only benefit you here. Wọ́n sọ fún àwọn Haúsá pé Western education tẹ́ bá kàwé o ayé nìkan ló mọ̀ o ayé nìkan ló mọ̀ o ẹ lè ti ṣe nǹkan lọ́run o ṣùgbọ́n ẹ lọ sílé kéwú ẹ lọ ka kéwú wọ́n ti ka kéwú kẹ lọ fi gba àlùjọ́n náà lọ́rùn kẹ lọ tó 72 virgins and àlùjọ́n náà tó sọ fún wa wọ́n kí ló máa jẹ́ ń bẹ̀ wọ́n lọ́ máa mu mílìkì ọlọ́pẹ́ wà ládùúgbò bíbí wọ́n ní a máa mu oyin wọ́n láti máa rí omi tó ń flow lábẹ́ bíríìjì lórí irọ́ Iru Ekun la fẹ́ ọmọ Yorùbá ti yarí kọ́mẹ̀ntì ń flow ní Iru Ekun la fẹ́. And maybe you are only to spend 100 years here on 8. So Almajiri system of learning is more important than Western education that was addressed by our people and embedded in their mind. How are we going to abolish this system? You went to Almajiri school. Nigeria is a secular state. God bless you. You don't have the certificate. Who will employ you? Nobody. Àwọn ọmọ yín tẹ́ kó sílé kéwú wọ́n ti ṣe ìdádí wọ́n ti ṣe ṣàgbáǹgbí wọ́n ti ṣe kòńkóńkó ọ̀tá wa ń lé kéwú tó bá ka kéwú débì kan wọ́n lè máa ṣẹ̀wà tó bá tó ka kéwú débì kan wọ́n lè máa pẹ́ dìyẹ tó bá ka kéwú débì kan wọ́n lè máa pàgò wọ́n jà ń tulẹ̀
ọdẹ tó pẹran tó ṣe ètùtù ni kó lè bá àrí mi pa bá ṣe pàgbò là ń ṣe nìyẹn là ń ṣètùtù ẹwà kí ni ètùtù yẹn ń jẹ́ olùmọ Haúsá yìí sọ fún yín àwọn ọmọ yín tó lọ sílé kéwú ẹ dẹ̀ fẹ́ jẹun ọmọ ẹ dákun ṣé ló máa dé báǹkì wọn máa ní certificate táwọn ní nì certificate of ilé kéwú ẹ gbà wọn síṣẹ́ ń báǹkì certificate of ilé kéwú ẹ gbà wọn síbi iṣẹ́ ní law school certificate of ilé kéwú àwọn fẹ́ di doctor certificate of ilé kéwú àwọn fẹ́ di clerk kódà certificate of ilé kéwú ò ti wí báyìí o Ile Iru Ekun Haúsá ti ń lé wọn ẹbẹ ti rí láti bí ọ̀sẹ̀ kan sí àwọn Haúsá ti ń jáde pé àwọn fẹ́ Haúsá region àwọn ò ṣe family wọn àwọn fẹ́ bá wọn ṣe wọn láwọn fẹ́ Haúsá region àwọn Yorùbá ṣe fẹ́ Yorùbá region abẹ́sẹ̀ kàn sí ní pẹ̀lú àwọn ọmọ kàwọ́ nǹkan ni sọ̀rọ̀ bàbá mi. So actually, I'm speaking here mostly on behalf of the Hausa people, which have been marginalized. Marginalized. Hausa people have been marginalized. Lórí ilẹ̀ bàbá wọn. Wọ́n marginalized wọn. Wọn ò jẹ́ kí wọ́n ní ẹnu. Hausa ò lè jọba nílùú Hausa. Hausa ò lè di governor nílùú Hausa. Hausa ò lè di president nílùú Hausa. Hausa ò lè jẹ́ ordinary chief imam nílùú Hausa. Ohun tí wọ́n sọ fún wọn ní o. Nígbà tí wọ́n dé, wọ́n ní àwọn olórí ẹ mọ̀ pé àwọn Hausa náà pàwọn olórí wọn ẹ mọ̀ wọ́n sọ fún wọn láwọn olórí wọn lẹ́lẹ́bọ ni wọ́n ní ẹ mú wọn kúrò lẹ̀ ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe yìí tẹ́ bá gba ẹ̀sìn yìí ẹ lọ sálùjọ náà ẹ lọ dúró sẹ́kù tó fẹ́ yìí pọ́nrán yín bóyá máa dúró nì àgbákò pọ́nrán bóyá máa dúró nì ẹ ṣáà máa tì í bọ bí ẹ máa yọ ń bí ẹ máa tì í bọ bí Haúsá wàá jòkó kí wọ́n rò pé àá láì fagbó orí bẹ́ẹ̀rì kí ẹ máa dóbò 72 lẹ́ẹ̀kan náà wọ́n tó bá di júbà tó bá sàn ró lọ́kàn ẹ wípé ó fẹ́ jẹ àmàlà kò tó rò délẹ̀ bá àmàlà ti déwájú ẹ àwọn kúkú ojú ọ̀run ló máa gbé wá fún ẹ lórí irọ́ Hausa youth are the beggars àwọn Hausa youth àwọn ni wọ́n ń gbé igbá bára káàkiri ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá we say no to marginalization on our land. We want Iru Ekun. Iru Ekun la fẹ́ ẹ fẹ́ kéku. Sọ̀rọ̀. Long time before, we are not here seeking for division. We are here for justice. We are here for alliance. We are here for equity. We need support of Nigerians of that. Because we are here for justice. Àwọn ọmọ Hausa ni wọ́n ń bẹ gbogbo Nàìjíríà pátápátá. Wọ́n ní ẹjọ́ ní kẹrùn àwọn lọ́wọ́. The Yorùbá, the Hausa, the Igbo, the Ibibo, the Benue. Wọ́n ní kí gbogbo ọmọ Nàìjíríà pawọ́pọ̀. Wọ́n ní ẹjọ́ ẹ̀rùn àwọn lọ́wọ́. Àwọn ti ṣàṣìṣe. Nísìnyí àwọn need alliance, justice, equity. Kí àwọn lè ní ìbádọ́gba pẹ̀lú àwọn àlejò ọ̀ràn táwọn gbà. Ọmọ Yorùbá ṣé ẹ fẹ́ kí wọ́n kó Iru Ekun kúrò lẹ̀ tó bá wá di ọ̀la kẹ́yìn náà máa wá bọ̀ tàkẹ́ máa wá bẹ̀bẹ̀ wípé àwọn ọmọ kàwọ́ nǹkan ní ẹ fẹ́ equity láàrin ẹ̀yin àti wọn. Ṣé ẹ fẹ́ máa wá bẹ̀bẹ̀ lọ́la pé ẹ fẹ́ equity láàrin ẹ̀yin àtàwọn ọmọ kàwọ́ nǹkan ní lórí ilẹ̀ yín. Àwọn Haúsá ti ń bẹ̀ wọ́n sí pé ẹ jẹ́ káwa náà máa jẹ gọ́vnà bó tiẹ̀ jẹ́ kánsẹ́lọ̀ kódà bó jẹ́ sínétọ̀ ẹ jẹ́ káwa náà máa jẹ ẹ mọ̀ pé Ìlọrin nísìn Kwara State à ń bẹ̀bẹ̀ ní ti pé ẹ bá wa wá gómìnà Yorùbá níbo òwe àyàfi ká kúrò láàrin wọn ó lọ bá wa ran Àkànbí ọmọ olódò sledgehammer lọ́wọ́ Àkànbí ọmọ olódò Ọdẹ kó fún wa ní gómìnà nation kó fún wa ní gómìnà region títí Yorùbá nation máa fi dé tó bá ti mú yàn báyìí máa mú onítọ̀ pani àmúpani ẹjá continue. Wọ́n ń bẹ̀ yín o ẹ̀yin èèyàn wọ́n ń bẹ̀ yín o wọ́n ní ẹjọ́ àwọn Haúsá ní ẹjọ́ ní ẹgbà wọn ìlànà wọn dẹ̀ ṣe ni àánú wọn ṣe ẹ pé wọn ò bẹ̀rù wọn mọ́ tó bá táyé ìgbà kan Tinubu ń ṣiṣẹ́ o Ọlọ́run
tó bá páyé Buhari ni bàbá yìí sọ̀rọ̀ kò lè díjọ́ kejì láyé òun nìkan wá kọ́ o ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí YouTube channel Yorùbáwùyí lọ subscribe tó bá yẹ páyé Buhari ni bàbá yìí sọ̀rọ̀ ni kò ní díjọ́ kejì Tinubu ó fún everybody ní àyè ẹ defend ara yín ti máa sọ lórí ìpàdé Tinubu ń pa wá Tinubu ò sọ̀rọ̀ Tinubu ń wò yín ni ẹjọ́ tó wà níwájú ìjọba ó kọjá ẹjọ́ pàpà tọ̀ síbẹ̀ wọ́n máa pa yín dé kó pa yín ẹ̀yẹ káwọ́ kò bí ẹ ṣe national theatre àwọn bàbá kan wà tó yẹ pé tó bá ní kíní kan gbá mi létí wọn ò ní sọ̀rọ̀ bàbá tèmi bàbá no nonsense adájì no nonsense kò ní sọ̀rọ̀ tó bá ti wá ní pé ẹnìkan gbá mi létí kò ní dẹ́ ẹ lóhùn tó bá tí ẹkún yẹn sùn bàbá mi lè fi ìgbárùn support ẹ fún ẹ bàbá mi bí pé tó bá ti nù ẹ́ ta dúró tì wọ́n ẹjọ́ ṣe ayé lè ṣe ẹjọ́ lura yín kó wá pè alágbájá pé wá mú ọmọ tiẹ̀ o kó wá pè òun náà pé bàbá alágbájá wá bàbá mi dàbí ògògó ni àti bàbá mi máa sọ fún mi gbogbo ṣe rí ẹ̀mẹ́ta bàbá mi ṣe rí bàbá mi ó burú bí àpárá wọ́n nà ẹ̀ta òsùnkún wálé kò ní dí ẹ lóhùn jẹ́ kó nù ẹ̀ta kí wọ́n wá fọ́ ẹnìkan lórí wọ́n wá fẹ̀jú ẹ̀sùn lé pé àwọn gbọ́mọ yín létí o wọ́n gbà létí wá mú àmà wá fọ́ mẹ́nìyẹn lórí ẹ̀ bàbá mi wá ní pé ẹjọ́ ṣe é dá ní sórí ẹ̀jọ̀kó kí ló tí wọ́n fi gbà létí kí ló tí wọ́n fi fámà mọ́ lórí ẹ̀tàn gbẹ́ létí tó wá ń sunkún bọ̀ nílé bàbá mi ó lè dì sóò ní pé nǹkan ló ń bí ẹ̀ ẹni bá máa láàjì no nonsense ní ọ̀tọ̀ ẹ lọ bèrè gbogbo ṣe dúdú tó ga yẹn tó bá jọ tó bá ṣaṣọ yẹn wọ́n fẹ́ ṣe mọ́ bàbá mi ní aláàjì no nonsense kò gbá gàdàgàdà láyè tó bá wọn ọmọ Yorùbá tẹ́ bá lọ gọ́ Irú Ekun láfẹ́ ẹ fẹ́ kú. Hausa people need the attention of all Nigerians because I'm not even start to discuss about the insecurity that is ravaging the region, advancing to the southwest. Kwara State is affected. Oyo State recently, Ogomosho is affected. Ṣé ẹ gbọ́ àwọn Haúsá ni wọ́n ń jà fún yín yẹn o wípé pàtó wọ́n mú àwọn lẹ́pọ̀n tán tó mú ẹpọ̀n àwọn tó sọ di pàápùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ ẹ̀wọ̀n wọn ní ẹpọ̀n táwọn bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú máa fọ́ ẹpọ̀n yìí ẹ máa fọ́ ẹpọ̀n yìí ọ̀nà wa ti wá affect Kwara ó ti affect Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ó ṣà ọ̀pọ̀lọpọ̀ Ìrù Ekun tó dìde fún wa bí wọ́n ṣe gé orí Mr. Oyedokun yẹn wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn o bó ṣe bẹ̀rẹ̀ ní Haúsá ní ìgbà tó gé orí Mr. Michael Oyedokun àáfàá mélòó ló pòsì ẹ̀ àáfàá mélòó ló pòsì ẹ̀ kínú wọn ń dùn ni àwọn bàbá wọn ń gbalẹ̀ lọ wọ́n ti wò pé wọ́n máa lọ bẹ́ẹ̀ àwọn bàbá wọn ti múra dé wọ́n ti ń gbalẹ̀ lọ Àdìsá ní kò sí tó jọ Irú Ekun láwọn ò ní gbàṣẹ orí ilẹ̀ wa àrísọ́dílé ilẹ̀ Haúsá àwọn onímọ̀ wá bẹ̀ ìbáwọn Haúsá ṣe ń bẹ̀ yìí kí láwọn ò fẹ́ Irú Ekun àwa náà ò fẹ́ yín if you don't like me èmi náà like ẹ èmi gan èyí tó bá like mi nílẹ̀ Yorùbá ò kì í ṣe àlọ́ fún ẹni tí ò bá nífẹ̀ẹ́ ojú la máa ń tẹ́ fún àlejò ká tó tẹ́ ẹ ní tó bá ti tẹ́ ojú bákan Yorùbá ti mọ̀ gbogbo ara ni Yorùbá fi ń sọ̀rọ̀ gbogbo ara ni Yorùbá fi ń gbọ́rọ̀ àwọn tó mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wa tó ò nífẹ̀ẹ́ yín mi ò mọ̀ tẹ̀yìn tó kú o nífẹ̀ẹ́ wa èmi Yorùbáwùyí mi ò nífẹ̀ẹ́ yín God bless Ìgbòho Òòṣà dá fún yín God bless Ìgbòho Òòṣà God bless Irú Ekun sọ̀rọ̀ ọmọ Haúsá ló tún bẹ̀bẹ̀ fún wa nílẹ̀ Yorùbá sọ̀rọ̀. Beijing the region, advancing to the southwest. Kwara State is affected. Oyo State recently, Ogomosho is affected. There are some students that has been kidnapped for almost 40 days. And most of the perpetrators of this evil are Fulanis. Ṣé ń gbọ́ over 40 days ni wọ́n ti kó àwọn ọmọ kan wọnú igbó. Bàtọ́ kọ́ àwọn ọmọ tiwa nílẹ̀ Yorùbá 50 skinny kan days ni wọ́n ṣe. Wọ́n gbà wọ́n bọ́ta with the help of Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, Àdìsá ọmọ Aládìkún, with the help of Irú Ekun, with the help of Nigerian soldiers, Nigerian military, Nigerian navy, with the help of all the governors nílẹ̀ Yorùbá pé níbo
ìhà yín náà ilẹ̀ Yorùbá wọn ò bí yín kú ẹ padà sí Sambisa ni ẹ máa lọ kò ń ṣe bí àwọn bàbá wa tó jẹ́ governors àti PDP àti APC àti LLP àti MMU gbogbo wọn pawọ́pọ̀ lọ́wọ́ kan ni wọ́n dìde papọ̀ pẹ̀lú Tinubu àkànbí ọmọ lóde gbẹ̀rẹ̀ wa pe àwọn alálẹ̀ àwọn ìyá wa ń pe àwọn alálẹ̀ lọ́tún lọ́sí pé ó yá ẹ dìde koríko dìde ìrùwà dìde àṣeyẹgẹlẹ lẹ́yìn kò ṣẹlẹ̀ rí nàìjíríà kò gbọdọ̀ ṣẹlẹ̀ àwọn olórí burúkú gómi wá o àwọn ẹni òfò àwọn máa àgbákò yìí ọlọ́run gínigíní tó pẹ̀lú ní gínigíní àwọn ẹni òfò àwọn náà gbé gómi wá sọ̀yọ́ state tí ó gómi wá kò pósù mẹ́ta o àgbákò wọlé Yorùbá àwọn ọmọ àgbákò mọ̀ọ́dé àgbákò yìí yẹn ẹ máa kó lọ tẹsí ń bọ̀ Sudan àbí Mali ẹ máa kó àgbákò yìí lọ nígbà àgbákò yìí dúró nílẹ̀ Yorùbá Iru Ekun has come to stay tí yẹn á fẹ́ ìta sọ̀rọ̀. They are not foreigners. Nobody will tell us they are foreigners. No, they are Fulanis. ṣé ẹ ń gbọ́ pé ń sọ ẹ bá wa kí Tinubu ó ń sọjú abẹ́ǹkò ní pé àwọn Fúlàní foreigners ni wọ́n pa Deborah wọ́n sọ ìṣáná no ẹ̀yẹ́ kí tún béèrè lọ́wọ́ ẹ̀yin o wọ́n ní say no to Iru Ekun ẹ̀yẹ́ kí tún fún yín evidence kan kẹ́ fi mọ̀ bí Iru Ekun lè máa mú àbí àwọn ìṣìlámù Fúlàní ìṣìlámù nígbà tí wọ́n sun Deborah níná tí wọ́n fẹ́ pa Deborah bó ṣe ń lẹ̀ lóko wọ́n ṣe fídíò wọ́n pátá wọ́n sun níná wọ́n tún sọ ìṣáná tí wọ́n fi sun níná nígbà tí wọ́n mú àwọn kọ̀ọ̀kan lára wọn tí wọ́n kó wọn lọ sí court lọ kà lórí Google o àbí kó lọ kà nínú paper 35 SAN ni wọ́n gbé dìde fún wọn against the family Deborah tí ò ní owó lọ́wọ́ tí wọ́n pa ọmọ wọn 35 SAN senior advocate of Nigeria 35 ló lọ defend àwọn tí wọ́n pa Deborah 35 just the same way tí wọ́n ń gádà owó láti pátá lọ́lọ́run wọ́n pe ẹ̀ta lọ́lọ́run ò lówó lọ́wọ́ bàbá ò lẹ́sìn lẹ́ẹ̀kan ọlọ́run náà struggle ni wọ́n máa ń dáwọ́ àti pààyàn ni wọ́n máa dáwọ́ ni èyí tó máa lọ sí kóòtù wọ́n ti gbé àáfàá tún gbónágbóná inú wọn máa wá dùn wọ́n dàbí sùfàyò wọ́n dàbí máa wọ́n bí ẹranko ni wọ́n bá ti gbé kan nínú wọn báyìí àwọn tó kàn máa wá post wọ́n ti gbé àáfàá tún gbónágbóná ọ̀sẹ̀ wọn ní òkè kórásírẹ̀tì ọ̀lẹ́sẹ̀ in fact these people are animals sọ̀rọ̀ bàbá yìí. We need to address this. So we are here to cry on behalf of the entire Hausa people who have been marginalized for a long time. Their cry has not been heard because most of the leaders that are governing them are not Hausa by tribe. So we are calling for unity. We believe in unity. Hausa people can coexist with any tribe in Nigeria. So, but their voice is no longer being heard. We are shoe shiner. We are tea vendor. Any petty business our Hausa people are doing it. How are we going to actualize them? Láyé bàtà ìṣe ń dàgbà, àwọn ọmọ Hausa, àwọn náà ta tea. They are tea vendors. They are shoemakers. Àwọn petty jobs. Àwọn Hausa ni wọ́n ń ṣe. And they live in peace pẹ̀lú àwọn ọmọ Hausa. And live pẹ̀lú àwọn ọmọ Hausa in peace. They are very peaceful people. Hausa people are very peaceful people. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lájọ́ ń bá wọn gbé. Kò sí wàhálà. Wọ́n máa tún wá shoe shiner, shine your shoe. In fact, ṣùgbọ́n pàtàkì olówó sọ fún yín sí pé àwọn láìfò àwọn wípé ilé ayé àwọn ò sí lọ́wọ́ àwọn mọ́ àwọn ń bẹ Nigerians kẹgbà wọn lọ́wọ́ àwọn ọmọ Fúlàní àwọn Haúsá ti ń lé wọn wọ́n wá fẹ́ ròpin sílẹ̀ Yorùbá tí yẹn á yẹ sọ̀rọ̀. How are they going to be advanced? After you graduated from Almajiri school, you'll be seeing them climb a trailer to Lagos, looking for survival because the condition of the north did not favor them. The Hausa person that is staying in Imo State
is more peaceful than the Hausa man that is staying in Katsina now. Hausa people, boys, need to be heard. Nigerians' attention has to turn and rescue the Hausa people. Thank you once again. Àwọn oríṣiríṣi tí wọ́n ń bẹ̀bẹ̀ yìí o, ọmọ Yorùbá, ṣé ẹ ti rẹ́dí àti máa bẹ̀bẹ̀ fún ilẹ̀ yín? Wọ́n láwọn ò fẹ́ Ìrù Ekun, àwa náà èmi Yorùbá wí ayé làgbé mi náà ò fẹ́ wọn. Àwọn ò fẹ́ Ìrù Ekun, if you don't like me, I don't like you. Èmi ò ń bẹ̀bẹ̀. Ṣé ẹ ti rẹ́dí àti máa bẹ̀bẹ̀? Àwọn Haúsá náà ń bẹ̀bẹ̀ fún ìlú wọn yìí ó pé tí ẹ gbà wọn. Ṣé ẹ̀yin náà ti rẹ́dí? Ẹ jọ̀ọ́ láàrin ìṣẹ́jú kan ká fi polówó ọjà ká wá play fídíò Ṣèkáù. Ẹgbẹ́ mo sọ fún yín, Ṣèkáù tẹ̀ ń wò yẹn tó wá di olórí agbésùnmọ̀mí Nàìjíríà ń sìn tí gbogbo ayé ń bẹ̀rù ẹ̀ tó ti wá ní international body. Ìmáàmù ní tẹ́lẹ̀ o. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì èmi náà. Ṣùgbọ́n mo pé lórí péjì ayé là gbé abẹ̀mí Yorùbáwùyí ẹ mọ̀ pa máa gbé jáde. Ìmáàmù ní tẹ́lẹ̀ o. Irọ́ tí àwọn eléyìí pa ẹ kì í gbé jáde padà wípé Ìrù Ekun ẹ kì í túkà fún yín. I believe now that in the perfect moment, this is the perfect moment for both Christians and Muslims in Yoruba land to discuss the Ìrù Ekun Sunday Igboho situation. Ìrù Ekun is a terrorist organization backed by Ìṣẹ̀ṣe bandits and their block is to eliminate all Christians and Muslims in Yoruba land. Irọ́ tí wọ́n pa fún ẹ̀yin Christian nísìn máa wá gbé jáde bí Ṣèkáù ṣe pa irọ́ yẹn fún wọn. Tó ẹ pé lẹ́nìí àwọn mùsùlùmí ló wá ń kú jù, wọ́n ń sanwó jísíà tó wà nínú Kùránì pé ẹ mú wọn, ẹ dè wọ́n mọ́lẹ̀, ẹ gbowó tán wọn lọ́wọ́ wọn, owó jísíà wọn gbọ́dọ̀ san ni, wọn ò san, ẹ pàtù lóhùn wọn, ẹ pa wọ́n dànù. Now ẹ bá mi fi opportunity yẹn like show yìí kí n sinmi kí n yẹn fi yẹn polówó ọjà. Ẹ má pè wọlé o, mò ń bọ̀. Ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ, ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹjẹ́ àjọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti ń koni lóòótọ́. Ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ body talk _accessories UK ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí, ìgbéyàwó, day, òkú àgbà, àjọ̀dún ẹgbẹ́, ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣìí bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austral lace, exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body talk ó lọ fún àgán o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn. Bó ti wà ní gold ní àṣẹ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbẹ̀ dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talk accessories, jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà. Ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí. Ẹ sáti place order. Ẹ̀yin tòkè òkun ẹ tẹ body talk _accessories UK ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824. Body talk accessories ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. Ẹ bá mi follow Body Talk Accessories, ẹ bá mi rajà lọ́wọ́ wọn. Ẹ follow wọn lórí TikTok, ẹ follow wọn lórí Instagram. Wọ́n wà lórí wọ́n wà ní UK, wọ́n wà ní Nàìjíríà. Nítorí rajà tẹ́lẹ̀ máa tún ọjà yẹn lọ́tà. Ní alára túntà, they can supply you. If you want to see their shop, call them on +447 587 728 824. WhatsApp nìkan +447 587 728 824 lórí WhatsApp. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi. Mo kí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. According to the time tí ṣòyí bàbá yín, orí Ìrù Ekun àtàwọn ọmọ kàóhùn gan ní òun náà làwọn báyìí. Ẹ jẹ́ ká lọ sí irọ́ tí wọ́n pa fún tí Ṣèkáù pa fún àwọn
àwọn ọmọ kí lórúkọ ẹ̀ àwọn Hausa. You are with us. I mean real Muslim. Shekau lẹ ń wò yìí o. Shekau òun lẹ ń wò yìí. Now sọ̀rọ̀. Muslims whom are following Salaf footsteps. This war is against Christians. I mean Christians generally. All right, so this was Abubakar Shekau. So ẹ̀yin Christian Abubakar Shekau ló ń sọ̀rọ̀ yìí o. Wípé ogun táwọn fẹ́ jà yìí is against Christian generally. Pé ẹ̀yin Christian ló fẹ́ bá fa mọ̀ gan-an. Irọ́ ni o. Ẹ máa gbọ́ nìṣó. Wọ́n fún wọn lésì. The leader of Boko Haram in the early 2010s. Now, in this particular video, he made the world believe that, see, this fight I'm fighting is against Christianity. 100% against Christianity. By these times, a lot of Muslims were relaxed. But they didn't know that Abubakar Shekau was deceiving them. Now, before this particular video, who was Shekau? I'll play a video of Shekau in the early 2000s when Shekau was an imam and he was preaching that, oh, the Muslims and Islam is being marginalized in Nigeria and that they are suffering. So therefore, he was the one that is going to stand and make sure Islam regains strength. Ṣé mo wípé ìgbà tí ọ̀rọ̀ Boko Haram ní ṣẹlẹ̀ tí wọ́n ń pa àwọn Christian. Ṣé mo pé àwọn Mùsùlùmí ò sọ̀rọ̀. Inú wọn ń dùn. Wọn ò mọ̀ pé mo wá pa àwọn náà o. Inú wọn ń dùn gbà yẹn pé Shekau fight fáwọn family àwọn. Sọ̀rọ̀ sókè tiẹ̀. Tunda aka san gwamnatin Najeriya har zuwa yau. Ìgbà tó sì wà nínú ilé ẹnìkan tó máa gbénu gbó. Ìmáàmù ni o. Tàbá láwọn ìmáàmù yẹn tí wọ́n preach against ìṣẹ̀ṣe, tí wọ́n preach against Christianity. Tọ́láwọn ti ṣe 30 years. Táwọn ti ń condemn Christianity. Táwọn ti ń jà fún Ṣìlámù. Táwọn ti ń condemn ìṣẹ̀ṣe. Shekau ni o. Ẹni tó gbé làǹgídá nílé ẹ̀kan. Ó ní o. Nígbà tó jẹ́ Mùsùlùmí tó ṣe bẹ̀rẹ̀ ẹ mọ̀ wọ́n tó máa wọlú yín wọ́n ní kán tàn yín ṣẹ̀pọ̀ àfàkọ́ lórí íńtánẹ́ẹ̀tì ń sìn ó máa ń tàn yín ni ọmọ ara yín róbóróbó ẹ má jà bá wọn jà ẹ má jà bá wọn jà ẹ má bàtán pé ta lọ lọ́run náà padà lọ sí kóòtù o irọ́ ni propaganda irọ́ ni Shekau ni o Shekau lẹ́ wò yìí o ìmáàmù ni o. Sàlámà àlékún mẹ́ta ṣí ló ti ń fèsì yìí o. Ó tó wá gẹ̀gẹ̀dìgẹ̀ mo tí wọ́n fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá nìyẹn. Yorùbá ẹ gbọ́dọ̀ gbà fún wọn. Mùsùlùmí wọn. You don't want to war in Yorùbá land. Ẹ kórè ibu yín lọ Sambisa straight. Da daɗi ya ji. In ba dai wuyan da ya sha ba. Na farko ma tukunnan zuwan gwamnatin ma sai da aka yanka ma kakanni. Kwaltan da kake gani na jirgi wannan duk kakanninmu ne bature ya hau kansu yana zaune yana dukansu da bulala aka yi har yau. Now in this video he said since the inception of Nigeria that the Muslims have not been enjoying. They've been suffering and living in abject poverty. Do you understand? So now because of Shekau's history, when he started terrorizing Nigeria, a lot of fanatical Muslims, they supported him, they joined him. A lot of, listen to the word, fanatical Muslims, they joined in because Shekau said, no, the Christians are unbelievers. Right? They are unbelievers. Ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Ẹ̀dẹ̀rí tí Shekau sọ fún wọn nílẹ̀ Haúsá wípé àwọn Kírísítẹ́nì, àwọn ẹlẹ́bọ, they are unbelievers, they are infidels. Báwọn ọmọ Fúlàní ṣe parọ́ fún yín lẹ́nu. Àwọn ẹlẹ́bọ, àwọn oníṣẹ̀ṣe, ẹ má tẹ̀lé wọn, àwọn aláṣìṣe, ẹ má tẹ̀lé wọn. Irọ́ ni. Afọ́jú. Ìjọ tó bá kọ́kọ́ lajú gbàrà báyìí. Ọ̀pá owó ẹ̀ ló kọ́kọ́ máa sọnù. Tẹ́ ẹ bá sẹ́pọ̀tì wọn, tí wọ́n ní kí Ìlú Ẹkùn wọlé, ẹ̀yin ló máa kọ́kọ́ máa pa. Àwọn ọba tí wọ́n pa ń Kwara Mùsùlùmí ni wọ́n. Ẹ̀yin ló máa kọ́kọ́ máa pa. Wọ́n ń tàn yín ni, wọ́n fẹ́ gbé yín ní gógó ni. Wọ́n fẹ́ gbé yín ní gúrúmù ni. Shekau lẹ̀ ń gbọ́rọ̀ yẹn. Ọlá pé mi ò gbá Hausa,
mi mo bi ṣe máa ó ní fẹ́rí dàkúmà ló ń tú yẹn àtọ́ gbá Hausa ni ẹ̀ sọ̀rọ̀. So we are going after them. A lot of Muslims supported him. When I mean a lot, not up to 20% of the Muslims actually, but they supported him. So Shekau gathered a lot of members. But guess what? Shekau came back again a few years later. Ba mu da aqida sai Qur'ani sai sunna. ‘Yan izala arna ne, tariqatu tijaniya arna ne, kadiriya arna ne, kashabandiya arna ne, shazaliya arna ne, mu'tazila arna ne, ‘yan shi'a arna ne, demokrasi arna ne, saudiyatul arabiya ma ba islamiyya ba ne, ‘yan alu saudi ne, ba masu bin annabi ba ne, Ka'aba gidan Allah ne. Masallacin annabi gida ne. Idan Allah ya kai mu za mu je mu yi aikin hajji tun da kun canja addinin Allah sai kun shiga wuta 'yan Saudiya. Abinda muke bi Qur'ani ne. Mu 'yan Qur'ani ne. Mu 'yan sunna ne. Ba yabon ku muke so ba. Ai ba sai kun ce mana mu mutanen kirki bane za mu zama mutanen kirki. Ai me neman yabon mutane ba makare. Worldwide. Ka fast forward to àwọn ògbọ́n tó ń sọ. Ẹ jẹ́ kí fẹ́rí dàkúmà bá wa tú. Kó lè mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ wọ́n fún ara ẹ lọ́wọ́ orí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn. Ṣèkáwò ló bọ́ta yẹn ó ní wọ́n fi àjẹ mùsùlùmí jù wọn ò jẹ́ kó ṣe gbá wọn ọ̀dọ́ kọ́ bọ́ta ó láwọn kírísítẹ̀nì àwọn fẹ́ máa pa inú àwọn mùsùlùmí ń dùn. Nígbà tó ìrìkúùtù wọn tán tó lọ́mọ ogun tó tọ́wọ́ ẹ̀ bá irinṣẹ́ tọ́wọ́ ẹ̀ bá kàlá gidi ó ní kinní kan arúnáàní gàbàdíyà arúnáàní mùsùlùmí arúnáàní àlìkúlíkúlí arúnáàní àlìdóńpà wórí íńtánẹ́ẹ̀tì ta ló ń dàrúlú sáláfí 1990 ní ta ló ń bàdújẹ́ sáláfí 1990 ní wọ́n gbàgbà kò dé sáláfí 1990 ní àwọn sáláfí náà tó máa bọ́ ta ni ẹ̀yin rí ìsúná gbọ́dọ̀ àwọn èèyàn náà tún bá ta ẹni àádì kúlíkúlí ẹ̀yin àádì ló ń kú à sọ fún mi àtàádì kúlíkúlí àtàádì ló ń kú à àti sùmùrà àti kọ̀dìríyà àti sọ èyí tó gba tara wọn nínú wọn fún mi lẹ́yìn àwọn tó bá sọ pé ànábì ní apá anything ànábì ní apá àwọn yẹn nìkan ni wọ́n dúró lẹ́yọ̀ kan. Ìwọ ọmọ Yorùbá tó wá jẹ́ mùsùlùmí lénìí tó o ti rẹ́dì àti lé ọmọ ìyá ẹ tó jẹ́ kìrìsìtẹ́nì tó o ti rẹ́dì àti dúnbú ẹ̀ torí tó bá dúnbú ẹ̀ wọ́n máa dún náà nì ẹ̀ ni wọ́n á gé orí ẹ̀ kú lọ́rùn ẹ̀ ọmọ ìyá ẹ tó ń ṣe bọ́ tó o ti rẹ́dì àti arúnáàní o ti rẹ́dì àti dúnbú ẹ̀ lọ́rùn kó gé orí ẹ̀ dànù torí tó o bá yọ o kì í ṣara wọn ànábì ní apá ni ẹ̀sìn wa ní apá ẹ̀kọ́ fẹ́ pátá lọ lọ́hùn àṣìṣì ni o ìyá ta lọ lọ́hùn ìyá tó bí ta lọ lọ́hùn àáfàá ní áfàtù àáfàá lè kéwú pàápàá ni ìyá ta lọ lọ́hùn ló kọ́ bàbá ta lọ lọ́hùn ní kéwú no mi rò bóyá ẹ gbọ́ clearly ìyá tó bí ta lọ lọ́hùn níbi tó kéwu dé ó ní àáfàá bàbá ta lọ lọ́hùn tó bá wá mú ọmọ tó jẹ́ ọmọ àáfàá àtọmọ áfàtù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní irun mọ́lẹ̀ tí wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀ tí wọ́n kúnlẹ̀ lé lọ́rùn jọ torí Ọlọ́run ìwọ tó ti ń tẹ̀lé wọn tó bìlí pé ilẹ̀ Yorùbá ó fẹ́ wẹ ẹkùn tó bá padà wọlé which kò tẹ̀ ní possible lẹ̀ Yorùbá ọmọ Yorùbá àbí kílẹ̀ ni mo sọ which àwa ò ní gbà fún wọn tó bá padà àsúmì ìtẹ̀fẹ́ àsùm tó má gba ibi tó bá pẹ́ ìsìlámù yín ọwọ́ náà kọ́ máa rárúnáàní wọ́n á rárúnáàní ẹ̀ ayé ẹ̀ bàjẹ́ ni ẹ̀ wọ́n máa yọ apá ẹ̀ lọ́tọ̀ ẹsẹ̀ ẹ̀ lọ́tọ̀ okú ẹ̀ bá máa yọ sọ́tọ̀ ni wọ́n á yọ ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ń jẹyàn gbogbo ẹ̀ ló wà ní Kùránì ẹ̀ rárúnáàní wọn ànábì ní apá ni ànábì ní apá ni wọ́n ṣe kí ni ànábì ní apá ànábì ní ayí lọ́rùn ànábì ní ọ̀pá ni o
wà ti rẹ́dì wọ́n pa ẹ́ àwọn ní. ẹlẹ́ka lọ́wọ́ wa ni ẹlẹ́ka. ṣé rí wọn àwọn eléyìí o àwọn ọmọ tó yẹ kó máa gbé inú igbó ni wọ́n ń gbé o ẹ máa wo fídíò yìí ẹ tó bá ń jẹun ata lọ́wọ́ ẹjọ́ ìwọ tó bá ń jẹun ata lọ́wọ́ o lè má wo fídíò ìbùkún lọ́wọ́ ọba àbẹ̀bí tá a dé yìí ẹni tó bá ń jẹun ata lọ́wọ́ yìí ká fún yín ní ìṣẹ́jú kan ẹ bá wa gun omi o ẹ̀yin tó bá ń jẹun ata lọ́wọ́ ká fún ẹ̀yin tó wà lórí iṣẹ́ ẹ bá wa láìkì ètò yìí ẹ bá pẹ́ kì í ṣe fúlàní ẹ̀yin tó bá ń jẹun ata lọ́wọ́ ẹjọ́ ẹ lọ bá wa gbóúnjẹ ata kalẹ̀ torí ń tẹ fẹ́ wò ẹlòmí ààrẹ rí báyìí ẹ dẹ̀ yìí jábọ́ ìran wọn rèé àwọn oúnjẹ tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé àwọn sódà that's minerals Nàìjíríà fanta coke tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé ẹ jọ̀ọ́ ṣe ẹ jẹun ata lọ́wọ́ set of backward people God bless ṣe ẹ jẹun ata lọ́wọ́ tó bá jẹun ata lọ́wọ́ ẹ bá mi kọ sí comment section pé ẹ jẹun ata kalẹ̀ bá àpilẹ lásìkò ẹ bá wa kọ sí comment section pé ẹ jẹun ata o a lè bá àpilẹ ẹ wà lórí TikTok ẹ máa lọ sórí YouTube Yorùbá wò ẹ lè bá rí fídíò yìí wò Haruna ní èmi o Haruna ní àwọn àgbàdo abẹ tí wọn bẹ̀rẹ̀ sí ní gba kọlù mi ókè ẹ jẹun ata ókè wọn làwọn ò jẹun ata. ẹlẹ́ka lọ́wọ́ wa ni ẹlẹ́ka lọ́wọ́ wa ni. ẹlẹ́ka lọ́wọ́ wa ni. inú ẹ̀ Nàìjíríà. Nàìjíríà. àtàkọ́mọdé. ẹlẹ́ka lọ́wọ́ wa ni. àgbákọ́mọdé ẹ wo àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ níta ń sìn tẹ́bá tí wọ́n bá ń bú àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí wọ́n ń bú àwọn bàbá tí wọ́n ń bú jòyè wa àwọn bàbá wọn nìyí àwọn tí wọ́n mọ̀ wípé tí wọ́n bá mi mineral ẹ̀hún kóòkì papọ̀ tó bá mí tó bá ṣí ó máa ru ẹ wo bínú ẹ̀ ṣe ń dùn ẹ wo bínú ẹ̀ ṣe ń dùn pípọ́ ṣí kóòkì wá ru ó ṣí fanta aru irú àwọn ọmọ tí wọn ò fẹ́rù ẹkùn ní àwọn bàbá wọn rẹ nínú pé wọn ò lè fẹ́rù ẹkùn you know why because tó bá tí ẹkùn bá wà irú kóòkì tóun rí gbà kò ní rí gbà irú fanta tó rí gbà kò ní rí gbà ṣọmọ kan tí wọ́n pè ní Sprite ni kò mọ̀ tó bá mọ̀ kò ní sí kó wá surprise ẹ wúye fò sókè ó fò aláìka nínú àyẹ̀ǹgẹ̀ aláìka nínú igbó àwọn ọmọ tó ní ká máa bá gbé ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pa òwe o àlọ́ àpamọ̀ la fẹ́ pa o ìgbà tí tẹ́nàtì bá ti ń sọ fún láńlọ́ọ̀dù kọ́ lọ́ọ̀dà tó máa fi kunlé ẹ jọ̀ọ́ kí ló máa ṣẹlẹ̀ sí tẹ́nàtì yẹn o tẹ́nàtì ti ń sọ fún láńlọ́ọ̀dù kọ́ lọ́ọ̀dà àwọn bọ̀ fún àwọn morons tẹ́nàtì sọ fún láńlọ́ọ̀dù kọ́lọ́ọ̀dà tó máa fi kun ilé ẹ̀ wọ́n láwọn ò fẹ́ ìwẹ̀ o ẹ ká gba kọ́ọ̀lù ẹ jẹ́ gba kọ́ọ̀lù mo ti tan fóònù mi sí TikTok káwá gbé yín wọlé lórí TikTok náà káwá ti gbé yín wọlé lórí TikTok bùkọ́ lọ́wọ́ ọba àbẹ̀ yín ẹjọ́ tó fi ọjọ́ wọn bá ẹ bá wa mílì tó bá ti pọ̀ ní ọmọ àpò yín ẹnà káàdì náà ẹ̀ẹ́dẹ̀ àwọn ọmọ ẹran ọmọ kàwọn gan ní àwọn ọmọ ẹran tí ẹkùn bá wáyé ṣé lè máa rí fáńtà àgbà tó máa mọ tó ń jẹ́ kóòkì kò lè mọ tó ń jẹ́ kóòkì ó ní wọn ṣe fẹ́ ru ẹkùn kó lè máa káwọn fámìlì wọn wọlé tẹ́nàtì wìgò ní o ẹ bá wa parí òwe o tẹ́nàtì tó bá ti ń sọ fún láńlọ́ọ̀dù kọ́lọ́ọ̀dà tó máa fi kunlé ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí tẹ́nàtì ẹ̀yin lè máa sọ fún wa ẹ̀yin wèrè yẹn máa sọ fún wa bá ṣe máa tòlú wa ẹ máa nẹ́ẹ̀sì àgbẹ̀dẹ̀ bú mọ́tò ẹ máa lọ Sókótó àbí kọ́ máa lọ Màdúgùrí ẹ̀yin ẹni òfò ó ń bọ̀ yìí. aláìka ni na ẹ jẹ́ kí n fi yín sí spíkà ẹni sùúrù ẹ kí n fi yín sí spíkà
aláìkáàní nà nẹ́ẹ̀nẹ́ ẹ̀rí wọn àwọn ọmọ ẹran àwọn ọmọ tí wọ́n mú mínírààsì rí nílùú wọn aláìkáàní nà nẹ́ẹ̀nẹ́ aláìkáàní nẹ́ẹ̀nẹ́ bá gbóhùn sókè bàbá wa. hello ẹ jẹ́ n tún yín pè àwọn ọmọ aláìkáàní nà nẹ́ẹ̀nẹ́ Yorùbá Muslim Yorùbá Christian gbogbo Yorùbá oníṣẹ̀ṣe Yorùbá tí ò tẹ̀sìn kankan in unity we stand we have to defend our land in unity all the Yorùbás unity làwọn ọ̀dọ́ dúró bàbá wa gbóhùn sókè aláìkáàní. ẹ wo ẹ kú iṣẹ́ o màámi. ẹ ṣe rẹ̀ ní dààmú. ẹ kú ọ̀rọ̀ ìlú. ọ̀rọ̀ ìlú ni àjọ ń ṣe ni. ilẹ̀ Yorùbá kúkú gbé gbogbo wa láṣẹ Ọlọ́run. àṣẹ Èdùmàrè àṣẹ. ẹ ra mà ẹ ṣe ẹkú iṣẹ́ náà lágbára Ọlọ́run ohun yìí ò ní há láṣẹ Ọlọ́run. àṣẹ. Ọlọ́run ní padà lẹ́yìn amábáni dúró tì. àṣẹ Èdùmàrè. ṣe àwọn wèrè yìí àwọn Fúlàní yìí wọ́n fi pé bóyá amukumẹ́kọ̀ọ́ náà ń bá sọ̀rọ̀ torí wèrè tó ka nǹkan tẹ́ sọ wèrè tó ka átíkù tẹ́ kà jáde yẹn wèrè tó kọ wèrè wọn àwọn ọmọ Fúlàní ni o. bẹ́ẹ̀ni tí wọ́n sọ pé Christian yẹn kí Christian àti Muslim. wọ́n ní káwọn pàwọ́pọ̀ lórí káwọn pàwọ́pọ̀ lérò ẹ̀kún lẹ́rù. kókó ilẹ̀ Yorùbá ni kò fàjà. ṣọ́kìlì ẹ̀. ẹni tí ò bá ti fẹ́rù ẹkùn kókó kúrò nílẹ̀ Yorùbá kó ibi tílẹ̀ Yorùbá láti kó bí gbogbo Kwara wa gbogbo ọ̀dọ́ wa ẹni tí ò bá ti àtòun àdìrandíran ẹ̀ kọ́kọ́rọ́ àwọn kó lẹ̀ Yorùbá kò jù bẹ́ẹ̀ lọ kò lè kó fàjà. àwọn olórí burúkú àwọn ẹni òfò wọ́n gbé ọba kan wọ́n sì gbé ọba kan níjọ́ Friday olórí burúkú wọn rí kankan ṣe wọn ní sọ̀rọ̀ wọ́n lọ ń gbé ta lọ lọ́hùn wọ́n lọ ń gbé in fact olórí burúkú ẹ má bínú púpọ̀ tí wọ́n ń jáde yẹn tí wọ́n kàn ba ẹ̀sìn tí wọ́n ba Islam lórúkọ jẹ́ olórí burúkú ni gbogbo wọn. Ìkan tẹ́lẹ̀ kan máa sọ ni pé ní ọ̀dọ́ òní ojú everybody ti là àti mùsùlùmí ni o àti kírísítẹ́nì wa ni o àti ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn tá a bá láyé èmi bí mo ṣe sọ̀rọ̀ mùsùlùmí ni mí but èèyàn wá lè torí wípé nítorí ẹ̀sìn tí wọ́n fi fọ́ wọn lójú nílẹ̀ Haúsá wọ́n parọ́ fún wọn. wọ́n fẹ́ lò fún wa nílẹ̀ Yorùbá kó tó ní pé àwọn olórí burúkú Fúlàní yẹn dé kó tó ní pé wọ́n dé Islam ti wà nílẹ̀ Yorùbá so ẹ̀sìn wa ò lè papọ̀ ẹ̀sìn Islam táwa ń ṣe ó yàtọ̀ sẹ́sìn ẹ̀sìn wèrè ẹ̀sìn gbẹ̀mígbẹ̀mí táwọn ẹ̀ ń ṣe níye so kò ń ṣe orí burúkú tí wọ́n lọ kọ́ ọmọ akórí burúkú wọn kórí burúkú wọn kó lẹ̀ Yorùbá àwọn olórí burúkú èèyàn. àwọn bọ́dà yìí ni àwọn Yorùbá kọ̀ọ̀kan tó ń sọ̀pọ̀tì wọn gbogbo wọn lọ máa padà nù àwọn Yorùbá tó ń sọ̀pọ̀tì wọn tí wọ́n lọ ń tún wọn lẹ́yìn bẹ́ẹ̀. àwọn bọ́dà yìí ní Islam ni o àwọn bọ́dà yìí ní Islam. àwọn burúkú èèyàn ọba tí wọ́n sì gbélé Kwara wà ń bẹ̀ wọ́n pa èèyàn ní Èrùkú wọ́n pa mọ́lẹ̀ 200 people. àwọn olóṣì wọn ní kankan sọ sí. wọn ní sọ̀rọ̀ àwọn bọ́dà tí wọ́n lọ ṣiṣẹ́. àwọn ẹgbẹ́ ẹlẹ́gbọ́n tipẹ́tipẹ́ àbí Ọlọ́run bá wa ṣe kí ní tó máa ń sọ gbà yẹn Ọlọ́run pa náà Adébọ̀rẹ́ gbésùnà nẹ́bìgà tó máa ń sọ. alágbọ́n ní negative way ó bá paná sí láàmú. bàbá wa ẹ calm down bàbá wa yìí ti bínú tán ẹni ọmọ Yorùbá oríjìnà ọmọ Yorùbá kò fẹ́ gbọ́ pé ẹni tí fẹ́ ṣe ìwé ẹkùn wọ́n pààyàn lérùkù 200 ọkùnrin ni wọ́n pa lérùkù wọ́n káwọn 176 wọ gbódì èní gómìnà Kwara ò tí ì lọ gbà wọ́n àwọn ọmọ kínkìnkín àtàwọn olóyún 176 ni wọ́n kó wọgbó láti February gómìnà Kwara ò tí ì rí wọn gbà wọlé wọn ò sọ̀rọ̀ nípa yẹn because wọ́n bí nípa àwọn bàbá àwọn ń ṣiṣẹ́ àwọn ọmọ Yorùbá náà máa ṣiṣẹ́ àní dákẹ́ ẹ bá wa gbóhùn sókè àní dákẹ́ ẹ bá wa gbóhùn sókè o àti gbẹ́kọ̀ mi. ìyá mi ẹ kú iṣẹ́ ìlú o. Yes ma.
onísùnyí kò ní rẹ̀ yín àjíǹde aró máa jẹ́ o. àṣẹ Èdùmàrè àṣẹ wà. Jòjò ìṣòwò kó má ní já koko lára ta ni ó máa lé o. wà. Ẹ̀bẹ̀ tèmi kúkú ń bẹ̀ ojú pé gbogbo ìtẹ̀ǹṣe lórí kinní yìí káwọn tó ń gbìyànjú ní ètò tìbí kán má dáwọ́ dúró. Orí 2027 yẹn Yorùbá mi yìí. Ó máa lágbára wa náà mọ̀. Wọ́n ti ń kàmpéènì against Tinubu. Ó máa lágbára, ó máa lẹ́tìkẹ́ o. Wọ́n ti ń kàmpéènì against Tinubu, àwọn gọ́ọ̀mù àbíbí fún yín. Mo ní wọ́n ti ń kàmpéènì against Tinubu, àwọn gọ́ọ̀mù àbíbí fún wọn. Ohun iṣẹ́ tó ń ṣe rẹpẹtẹ nìyẹn o. Kódà àwọn abunú, àwọn amukun mẹ́kọ, àwọn ará wa náà wọ́n wà nínú wọn o. Ẹ dákun torí ọdún ojú òní tì wá o. Ara òní ni wá ewo kí wọ́n tún ṣe pé gbólóyè sẹ́nu èmi dẹ̀ mọ̀ pé irọ́ ni wọ́n ń pa. Irọ́ ni wọ́n fẹ́ gbalẹ̀ ní. Ipa ó ṣe lóko, ara lólóyè ó máa fi san. Ipa tó ń pòṣe lóko, ara ni ó máa fi san pẹ̀lú ògo Ọlọ́run. Aburú kan kò ní ṣe. Lágbára lọ́dọ̀ Ọlọ́run. Abiyamọ ayé abiyamọ ọ̀run wà lẹ́yìn. Aburú kan kò ní ṣe. Abára ẹni tó kù kẹ̀kẹ́ kó rí ṣe fún òun ní òfin ṣe rẹ̀ tọmọtọmọ tẹbí tarẹ̀. Lágbára lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ń jápì ìlú burúkú ò ní bí ìlú olóyè pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n bá ń sà lọ́sùn tó ń sà lóru àwọn wọn máa forí ara wọn gbé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ilé ìyá mi ẹ kú iṣẹ́ ìlú. Ọmọ Yorùbá ẹ má dákẹ́ fún wọn o. Bàbá mi sọ kinní kan. Ó ní ìjọ tí ọ̀rẹ́ ẹ̀ tó bá dìde lójijì tó bá lóun di ọ̀tá ẹ̀ ó láyé ìlàgbé àbẹ̀ní ó ní kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ o. Ìyá wa olóore bá wa gbó sókè ó ní kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ o. Ó ní he is just tired of pretending. Ọ̀rọ̀ tàbí Ọlọ́run ṣẹlẹ̀ lánàá wọ́n ti ń lẹ pósítà táwọn ò fẹ́ ìrù ẹkùn lénìí. Ẹ bèrè lọ́wọ́ ara yín ṣé wọ́n fẹ́ ìrù ẹkùn kó tó di àná kọ́rọ̀ tàbí Ọlọ́run tó ṣẹlẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ ò lè dédé dìde kó lóun di ọ̀tá ẹ̀ kò possible. Àyàfi tó wá jẹ́ wípé ọ̀rẹ́ ẹ̀ yẹn ọ̀tá ẹ̀ ni ó wá ń pretend. Bá wa gbọ́ sókè ìyá wa. Wọ́n lè fẹ́ ru ẹ̀kọ́. Wọ́n fẹ́ ru ẹ̀kọ́ àwágbó ò fẹ́ wọn. Ó sì ń bà wọ́n ni. Àwágbó ò fẹ́ wọn. Ẹ̀kọ́ tó ń tẹ̀rù bá wọn dẹ̀ ní choice. Wọ́n like it or not. Iru Ekun is here to stay and it's not going anywhere. Yes, tenant ò lè sọ fún landlord ọ̀dà tó máa fi kunlé ẹ̀ kò possible. Kò possible. Àdẹ fún tọba tí wọ́n gbé lọ. Ṣé bí tẹ́tùrì Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn? Ṣé bí tó jọba tó jẹ kíní kí ló jẹ sí? Ṣé bí ó yẹ kó ti dìde náà? Ṣó yẹ kó ṣígun fún ni? Àwọn ọmọ Yorùbá ń ṣígun fún ẹ níbi tó fi ẹjọ́ yòó sí jọ lọ bá wa gbọ́ bá yín sílẹ̀. Àwa try Ìlú Ekun because gbogbo ọmọ Yorùbá wa máa try nílẹ̀ wa níbẹ̀ tí wọ́n fẹ́ kó síwájú. Ó dìgbà tí Ìlú Ekun bá ṣe ń tẹ̀. Àwa làwọn máa yan filanga fáwọn OPC ti wọlé. À ń challenge ẹ̀ wọnú gbọdọ̀gbọdọ̀ báyẹn jáde. Do your work. Àwa ń ṣígun fún ẹ má dúró dọba kan má dúró di gọ́fìmẹ̀ntì kan. Do your work. Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ṣiṣẹ́ tó ń rán ẹ. Ṣé ìyá mi? Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Ìrù Ekun kò ṣe fi lájà lọ ajá ní òní dóbò ẹkùn láéláé ó ṣèwọ ajá tó máa dóbò ẹkùn ó máa fẹ̀jẹ̀ wẹ̀ ajá ní kò ní dóbò ẹkùn. Èmi ò fẹ́ sọ̀rọ̀ lórí program tẹ́lẹ̀ mi fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ níbi ẹni. Ok, ṣé ká sọ̀rọ̀ lẹ́yìn ètò? Rárá lẹ́yìn ètò kò rí ẹ̀ lẹ́yìn ètò. Ok, ọ̀dà ajá ní tó bá máa dóbò ẹkùn ó máa fi ẹ̀jẹ̀ wẹ̀ ajá ò ní dóbò ẹkùn kí lẹ́yìn fi kún Ìrù Ekun ajá yín wọn ní file lọ́wọ́ kò ní dúró gbà ṣé máa halẹ̀ mọ́ wa lórí ilẹ̀ bàbá wa ògún ló máa pa yín bá wa lórí òkè adúpẹ́ máa nù àṣẹ ìdùnnú àjẹkùṣẹ́ takuntakun ẹ̀ ṣe tètè rẹ̀ o àṣẹ ìdùnnú àní ìrẹ̀wọ̀ ní báwa nù sáré èyí tó ti dáná ayé wa kò ní bàjẹ́ o. Ẹ ò mú pé nípa tí wọn ò fẹ́ ru Ekun orí wọn ni ò pé àwọn ìrántìràn wọn kọ́ gbàdúrà pé kí kìnnápà máa kidnap wọn. Àwọn ọmọ ìyá wọn ni wọn lè gbé wọn náà. Ṣé ìdí tí Ìrù Ekun fi wà ní? Ẹni ẹlẹ́ni ṣiṣẹ́ takuntakun pé kán lè protect wọn. Àwọn ni wọn ò fẹ́. Ta ló fẹ́ kán ní? Ẹni tó bá ní wọn ò fẹ́ kán lọ kán get out. Àwọn tó bá dẹ̀ fẹ́ kán dúró gbé. Ṣé ìgbà tí Sunday Igboho ti bẹ̀rẹ̀ kínní iṣẹ́ ẹ̀ tún gbọ́rọ̀ àwọn evil people yẹn mọ́? Ìyá mi ibi tá à lọ gangan lẹ ẹ̀ṣẹ̀ dé yẹn. Ọlá pé pàtí Ìrù Ekun ti bẹ̀rẹ̀ àwọn bàbá wọn ò ríṣẹ́ ṣe. Wọ́n fẹ́ wọ́n pa yín ní kọ̀ọ̀kan ọmọkùnrin dìde
ó gbìyànjú pé kọ́ má pa yín mọ́ ẹ̀yin tún gbógun orí wọn náà fi máa gbé ẹrù wọn gbogbo ẹnikẹ́ni tó bá gbógun ti Sunday Adéyẹmọ orí wọn ló fi máa gbẹrù wọn lágbára ẹ̀jẹ̀ Jésù àfi tí wọn ò bá jáde àti tó fa abẹ gbé jáde àti tó dẹ̀gẹ̀dẹ̀ lórí lórúkọ Jésù tó bá borí ọmọkùnrin yẹn níbi back to sender ló máa jẹ́ sí gbogbo wa àti gbogbo yín pátápátá tẹ̀ ń jẹjà gbára pé kọ́ má pa àwọn ọmọ kọ́ má ṣe ṣé fámìlì mi ṣé èèyàn mélòó ló ní fámìlì sí ibi tí Nàìjíríà wà kì í ṣe pé wọn ẹnu ń ṣe yín ni àwọn aláìlọ́pọlọ àwọn tó pọlọ wọn ti dòrò torí ẹ̀sìn wọ́n fẹ́ omi ẹ̀sìn wọ́n fún wọn lẹ́rú jẹ́ àwọn tó dẹ̀ tún ṣe ẹlẹ́sìn náà tó ń jó Gani Adams èmi ò dárúkọ Gani Adams gbọ́dọ̀ stop ó ní ẹ̀rù orúkọ gbàdúrà wisdom gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìkópè yín bí ẹ ṣe ń lépa báyìí lọ́lọ́run gbọ́mọ yín God sent ni Ọlọ́run á dẹ̀ dúró tì fún wa ikú ò ní gbà lọ́wọ́ wa kò ní gbà lọ́wọ́ ẹnikẹ́ni tó bá porí yín ní ibi abájẹ tí so Ìrù Ekun la fẹ́. Ìrù Ekun màámi ṣé kírísítẹ̀nì ni yín àbí muslim ṣé kírísítẹ̀nì ni yín àbí muslim ṣé àbọ̀níṣẹ̀ṣe ẹlẹ́rìí Jèhófà ni ẹlẹ́rìí Jèhófà ni yín bẹ́ẹ̀ tí nǹkan tí wọ́n kọ́ mi bíi ni pé wọ́n ní perfect moment ní fún ẹ̀yin kírísítẹ̀nì àtàwọn mùsùlùmí Yorùbá. má jà wọn lóhùn ṣebí kírísítẹ̀nì tó bá jọ máa lè ló máa tẹ̀lé wọn. màámi ṣé Ìrù Ekun lẹ́yìn fẹ́ àbẹ̀fẹ́ tẹ̀lé àwọn mùsùlùmí àná ní apá 100 million times ilẹ̀ fẹ́ Ìrù Ekun. àtẹ̀wọ́ ẹ ṣe mọ́ màámi ní 100 million times Ìrù Ekun làwọn fẹ́ wọ́n ní ẹ̀yin bọ́dà wọ́n ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kírísítẹ̀nì wọ́n ní bọ́dà sí àwọn lẹ jẹ́ wọ́n ní ẹ jẹ́ káwọn pawọ́pọ̀ láti fáìtì Ìrù Ekun o ẹ̀yin kírísítẹ̀nì má ṣe báyẹn má yarí má wọn bọ́dà sí yín lọ́wọ́. wọ́n ti bọ́tà tó fẹ́ẹ̀ sí lórí YouTube ní ọlá post yìí tó bá wà lórí YouTube bá wù yẹn máa rí wọ́n ní ẹ̀yin kírísítẹ̀nì wọ́n ní ẹ jẹ́ àwọn pawọ́pọ̀ Ìrù Ekun lórí o bàbá mi ẹ̀ ní dáhùn. bó ṣe ń yọjú ara wọn síta lẹ́yìn ọkọ̀ lórí ọjọ́ tábà máa gbé gbogbo wọn ẹ̀ wọ́n máa rú wọn pa. aláàrùn pa. ó dà sẹ́mọ̀ tẹ́lẹ̀ wọ́n sá sí kọ̀rọ̀ wọ́n gbé ní òkùnkùn tábà sínú mọ́lẹ̀ nísìnyí ó ti ń da tán jáde táàrin ojú wọn lẹ́yìn ọkọ̀ ọjọ́ tábà ti lè ti gba ìránṣẹ́ ìlú wa báyìí region wa báyìí tí yóò bá region ti wà. Bàbá mi ẹ má go far ẹ má lọ far ẹ má gbọ́ sókè ẹ má bínú mà ẹ jẹ́ ìtàn wà lórí TikTok lórí YouTube ṣé ẹ̀ ń gbà tó wà lórí TikTok ẹ ń gbà lórí YouTube ṣé ẹ̀ ń gbà tó wà lórí TikTok o because TikTok wa oríṣiríṣi náà ti ṣe lórí ẹ̀yẹ ẹ bá wa gbọ́ sókè ẹ tẹ́ wà lórí YouTube ṣé ẹ̀ ń gbà tó wà lórí TikTok ẹ bá wa gbọ́ sókè. nǹkan táwa fẹ́ sọ lọ́rọ̀ ọ̀dẹ̀ kò pọ̀. ẹni tó bá mọ̀ wípé òun fẹ́ dá security sílẹ̀ kó lọ rẹ́jísítà. wọn ò dá security sílẹ̀ ẹ bá ṣẹ̀ṣẹ̀ join ni wa ni